a máa kú dédé àsìkò yìí a kú iṣẹ́ o àdúrà wa yóò gbà láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí tí ṣe ọjọ́ ajé Monday ọjọ́ kẹwàá nínú oṣù kẹfà ọdún 2024 Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó yára gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá parí padà dé ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀sí ọwọ́ iwájú ẹ kú kalẹ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Alhaji Atiku Abubakar tẹgbẹ́ òṣèlú PDP ló ti sọ ìrírí rẹ̀ ìrìn àjò àti iṣẹ́ takuntakun eléyìí tó ṣe láti fi dáàbò bo ìrìn àjò ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí òṣèlú ṣíṣe pẹ̀lú orúkọ rẹ̀ èyí tó dáwébò láwọn ibìkan eléyìí tó ti jẹ́ ìrànlọ́wọ́ èyí tí Atiku Abubakar tó ṣe fún Tinubu o. Àwọn ọ̀rọ̀ tó jáde rèé lẹ́yìn ọ̀rọ̀ kan eléyìí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí Kasim Shettima tó sọ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ èyí tó kọjá o wípé bá àbá nípa rọ́tara wà ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu alábẹ́nú àṣàsí ni o ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó kó ọmọdé àti àgbàlagbà ọkùnrin àtobìnrin tó kó wọn mọ́ra ni o tí ó sì kì í fẹ́ kí nǹkan búburú kó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni. Shettima sọ̀rọ̀ yìí níbi àkànṣe ètò ìkáṣọlójú iṣẹ́ kan eléyìí tó wáyé nílùú Àbújá lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá o wípé òun rántí ọdún náà lọ́wọ́n ní ìgbà tí Atiku Abubakar tó ní ìṣòro nínú ẹgbẹ́ òṣèlú PDP àti Nuhu Ribadu eléyìí tó ti fìgbà kan jẹ́ alága fún àjọ EFCC tẹ́lẹ̀ rí tóun náà ní ìṣòro ó ní ààrẹ Tinubu o ni wọ́n sátọ̀lọ̀ nílé rẹ̀ tó ń bẹ ní Bodilan ní ìlú Èkó ní Ìkòyí lọ́hùn-ún lọ́dún náà lọ́hùn-ún tí ààrẹ Tinubu tó sì bá wọn wá ọ̀nà àbáyọ sí ìṣòro náà. Shettima ní pàápàá jù òun rántí ti Atiku Abubakar ìgbà tí wọ́n gbé ìjà àti wàhálà kó lójú o ó ní Tinubu o ló yanjú ìṣòro Atiku Abubakar tó sì jẹ́ pé lẹ́yìn rẹ̀ ni Atiku yọwọ́ ìfẹ́ sókè wípé òun fẹ́ díje dupò ààrẹ lọ́dún náà lọ́hùn-ún. Ṣùgbọ́n ní ìgbà tí Atiku Abubakar tí yóò fèsì padà látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Atiku Abubakar ọ̀gbẹ́ni Paul Ibe òun sọ tirẹ̀ wípé bá àbá nípa rọ́tara wà wọ́n ní gbogbo ọ̀rọ̀ èyí tí Shettima sọ nípa Tinubu àti Atiku yìí ó ní irọ́ ló bẹ́ẹ̀ o ó ní ọ̀rọ̀ òun gangan Atiku òun ló ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ nípa ààrẹ Tinubu o ó ní tí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti Atiku Abubakar ó ní ìrìnàjò Bọ́lá Tinubu o nínú òṣèlú ṣíṣe ìbá ti dópin nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro kan èyí tí Tinubu tó kojú o pàápàá jù ní ìgbà tó ń bẹ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó ní ọdún 1999 sọdún 2007 ó ní àwọn ìṣòro èyí tó lè báyé ènìyàn jẹ́ nínú ìrìnàjò òṣèlú ló ṣẹlẹ̀ sí Tinubu ṣùgbọ́n Atiku Abubakar òun ni mẹ̀sáyà olùgbàlà tí Ọlọ́run ọba lò láti yọ Tinubu kúrò nínú ọ̀fìnkìn wàhálà òun lásìgbò eléyìí tó kóra rẹ̀ sí lọ́dún náà lọ́hùn-ún. Ó ní kí lohun tá a wá ń fà tá a fà tán kí lohun tá a ń sọ tá a sọ tán o. Ó ní Atiku Abubakar Ọlọ́run kékeré òun ló jẹ́ fún Tinubu bẹ́ẹ̀ sì ni olùgbàlà Tinubu ni nítorí wípé òun ló kó Tinubu yọ o bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí Tinubu kó má ní àǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ ti tòní. Lákòótán nínú ọ̀rọ̀ Atiku Abubakar èyí tó tẹnu Paul Ibe jáde ó ní ọ̀rọ̀ ń bẹ níkù àgbà nítorí pé ọbẹ̀ kì í mì níkù àgbà ó ní belenja nìyẹn ṣùgbọ́n káfílẹ̀ tó kù sílẹ̀ torí ọjọ́ ọ̀la àti ọjọ́ iwájú. Ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ìjọ àgùdà kan lórílẹ̀-èdè wa Nàìjíríà eyín Ejike Mbaka Fada Ejike Mbaka ló ti sọ ọ́ wípé
ìka tó bá tọ́ símú là fi ròmú o. Ó ní iṣẹ́ rí orúkọ bá a bá pe ọ̀bọ bá a bá wo ìnàkí náà dáadáa o, orúkọ òun náà kò yẹ kó jìnnà láti fi pe ìnàkí o. Ó ní lójú wòye ti tòun owó oṣù eléyìí tó jẹ́ ti owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù èyí tó ń di fàákàjà mọ́ ìjọba àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lọ́wọ́ báyìí lórí ẹgbẹ̀rún méjìléní ọgọ́ta náírà 62,000 naira èyí tí wọ́n ní ìjọba fi ń lọ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́. Olóhùn náà ló yẹ kí àwọn gómìnà ìpínlẹ̀ gbogbo àti àwọn aṣòfin ìpínlẹ̀ tó fi mọ́ àwọn aṣòfin àgbà òun ló yẹ kí àwọn náà máa gbà kí wọ́n lè mọ bí ti rí o, nítorí pé tán bá ní kí wọ́n lọ pé bí ti rí wà kí àwọn náà kí wọ́n lè rí nǹkan sọ. Ìránṣẹ́ Ọlọ́run Fada Mbaka tó sọ̀rọ̀ náà ní àná nínú ọ̀rọ̀ ìránṣẹ́ àti ọ̀rọ̀ Ọlọ́run èyí tó bá àwọn olùjọ́sìn lábẹ́rẹ́ àtọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ o. Ó ní ó ń dùn òun jọjọ wípé bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́. Ó ní nǹkan tó burú jáì nítorí wípé òṣìṣẹ́ gangan ní ẹ̀mí ìjọba. Ó ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ Èkó lọ́jọ́ tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ní kí wọ́n daṣẹ́ sílẹ̀. Wọ́n ní gbogbo àwọn ọkọ̀ bàálù èyí tó ń wọlé tó ń jáde o làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ń lé padà, bẹ́ẹ̀ ni wọ́n sì lé gbogbo ènìyàn jáde tí wọ́n ti gbogbo àwọn iyàrá ìṣiṣẹ́ ti inú pápákọ̀ òfurufú ọ̀hún ni wọ́n ti pa o. Ó ní kẹ́ẹ̀tú wo ọ̀rọ̀ iná náà. Ó ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló wà nínú òkùnkùn bírimù. Nípa ìdí èyí ìránṣẹ́ Ọlọ́run Fada Mbaka ní kí àwọn gómìnà, àwọn aṣòfin àgbà, àwọn aṣòfin ìpínlẹ̀ kí àwọn náà kí wọ́n gbé owó oṣù wọn wá sí ẹgbẹ̀rún méjìléní ọgọ́ta náírà 62,000 naira kí wọ́n lè mọ ipa takuntakun tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń kó, nítorí pé ká tó fi abẹ́rẹ́ gún ọmọ ẹranko ká fi gún ara ẹni wò ká lè mọ bí ti rí o, gẹ́gẹ́ bí Fada Mbaka bó ti sọ ọ̀rọ̀ náà lánàá. Àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo bẹtiróòlù ti sọ̀rọ̀ ìwúrí kan jáde wípé ní ìgbà tí ilé-iṣẹ́ ìfọ epo ti Dangote tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó bá bẹ̀rẹ̀ sí ní fọ bẹtiróòlù, wọ́n ló ṣeéṣe o kí owó iye tí wọ́n ta jálá bẹtiróòlù kan kó wálẹ̀. Bákan náà ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ènìyàn tó ní ilé-iṣẹ́ ìfọ epo tá a mọ̀ sí refinery Koran tí wọ́n ní ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní ó dá àwọn lójú wípé ó ṣeéṣe o láìpẹ́ jọjọ kí iye tí wọ́n ta jálá epo bẹtiróòlù kan kó wá sí owó kékeré èyí tí ò ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára. Pàápàá jù wọ́n ló ṣeéṣe kó jẹ́ 300 naira ni wọn yóò máa ta jálá epo bẹtiróòlù kan o. Ìgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ eléyìí tó ní ilé-iṣẹ́ ìfọ epo lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sọ ọ̀rọ̀ náà ní ìgbà tí wọ́n ń wo òye ipa takuntakun tí àwọn ilé-iṣẹ́ ìfọ epo kéréje tá a mọ̀ sí modular refineries tí yóò kó ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kì í ṣe ipa kékeré o, bí kò ṣe wípé yóò túbọ̀ mú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó búrẹ́kẹ́ kí ohun gbogbo kó sì wà ní ìrọ̀rùn kí ara tu àwọn ọmọ Nàìjíríà ní ilé-iṣẹ́ ìfọ epo modular yìí ló máa ń ṣe. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó làmìlaka lónìí àwọn náà ní àwọn ilé-iṣẹ́ ìfọ epo kéréje yìí tá a mọ̀ sí modular refinery ni wọ́n máa ń ní láwọn ìpínlẹ̀ wọn láti ṣe ìrànlọ́wọ́ fún alágbàtà àwọn epo gbogbo ní orílẹ̀-èdè wọn. Báyìí ni àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ tó ní ilé-iṣẹ́ ìfọ epo refinery Koran ni wọ́n wá sọ̀rọ̀. Fún àpẹẹrẹ, wọ́n ní ìgbà tí ilé-iṣẹ́ ìfọ epo ti Dangote tó bẹ̀rẹ̀ sí ní ìfọ epo dísù, ó ní gbogbo wa lámọ̀ iye tí wọ́n tà tẹ́lẹ̀ àti iye tí wọ́n tà lọ́wọ́ báyìí, wípé ní kẹ́rẹ́ tí ilé-iṣẹ́ ìfọ epo Dangote tó bẹ̀rẹ̀ sí ní gbé epo dísù jáde ní iye tí wọ́n ta jálá epo dísù ń ló wálẹ̀ o. Wọ́n ní bí ó ti rí náà nìyẹn fún ti epo bẹtiróòlù, tí wọ́n sì mọ̀ wípé àwọn èèyàn tí wọ́n ń lo epo bẹtiróòlù ni wọ́n pọ̀ ju àwọn èèyàn tí wọ́n ń lo dísù lọ o. Lákòótán wọ́n rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ dá ilé-iṣẹ́ ìfọ epo kéréje yìí tí a mọ̀ sí modular refinery tí wọ́n bá fẹ́ dá sílẹ̀
kí wọ́n ṣe àtìlẹ́yìn fún wọn. Àjọ eléyìí tó ń rí sí lílọ sí ilẹ̀ mímọ́ ti hajj ti ọdún 2024 ni wọ́n ti gbé ìròyìn kan jáde o wípé lọ́wọ́ báyìí ó ti di ènìyàn méjì èyí tó jẹ́ Ọlọ́run ọba nípè ní ilẹ̀ mímọ́ Mẹ́kà nínú hajj ti ọdún 2024 tó sì jẹ́ wípé ìpínlẹ̀ Kwara ní àwọn ènìyàn méjèèjì ọ̀hún ni wọ́n ti wá o gẹ́gẹ́ bí àjọ ọ̀hún ṣe fìdí rẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè Saudi Arabia nílùú Mẹ́kà lọ́hùn-ún nínú ìròyìn kan tí wọ́n tari jáde ní òpin ọ̀sẹ̀ tó kọjá ìsọdi mímọ̀ wípé arábìnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Awau Mohammed òun ló gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí fífò láti orí òrùlé kan èyí tó fò sílẹ̀ tó sì jẹ́ wípé ojú ẹsẹ̀ ni ẹ̀mí bọ́ lára arábìnrin náà. Ìjọba orílẹ̀-èdè Saudi Arabia tìlú Mẹ́kà lọ́hùn náà fìdí rẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ lódodo lárábìnrin ọ̀hún ló ti jẹ́ Ọlọ́run ọba nípè. Bákan náà ni wọ́n tún sọ lẹ́yìn tí arábìnrin Awal Mohammed yìí arákùnrin kan náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Mohammed náà lọ́lọ́hun náà jẹ́ Ọlọ́run ọba nípè tó sì jẹ́ pé àwọn méjèèjì wọ̀nyí ìpínlẹ̀ Kwara ní orílẹ̀-èdè wa Nàìjíríà níbí ni wọ́n ti gbéra lọ sí ilẹ̀ mímọ́ Mẹ́kà fún iṣẹ́ hajj ti ọdún 2024. ọ̀rọ̀ eléyìí tó jáde láti ẹnu ẹni tó jẹ́ olùṣàkóso èyí tó ń ṣe kò kárí àwọn ènìyàn tó lọ Mẹ́kà láti ìpínlẹ̀ Kwara eléyìí tó gbé jáde fún àwọn akọ̀ròyìn lópin ọ̀sẹ̀ tó kọjá o Abdulsalam Abdulkabir ń ló fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ wípé àwọn ti pàdánù ọkùnrin kan àti obìnrin kan tó sì jẹ́ pé ìpínlẹ̀ Kwara ni wọ́n ti lọ sí ilẹ̀ mímọ́ hajj ti ọdún 2024. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters fátẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Aba Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Kò tán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọ̀kan nínú àwọn olùkópa nínú Big Brother Naija èyí tó kọjá èyí tí orúkọ rẹ̀ jẹ́ Doyin òun ló ti sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè èyí tó ń gba àdúrà jù ó ní orílẹ̀-èdè Nàìjíríà ni ó ní ṣùgbọ́n bá a ti ń gbàdúrà tó ó ní nǹkan ò fi bẹ́ẹ̀ ṣẹnu mìíràn ó ní gbogbo àsìkò eléyìí tá ń lò nílé ìjọsìn fún àdúrà yìí òun ló yẹ ká máa lò láti wo àgbékalẹ̀ láti ṣe àwọn àkànṣe iṣẹ́ pàápàá jù àwọn tí wọ́n ní ọpọlọ ìmọ̀ òye lórí ọ̀rọ̀ nípa bí a ti ń ṣe mọ́tò àti àwọn ohun mèremère wọ́n ní àsìkò yìí ni ó yẹ kí wọ́n máa lò ṣùgbọ́n onílé ìjọsìn ní gbogbo wa la máa ń wàjò Doyin ni bàbá ní parọ́ tanra wa ó ní orílẹ̀-èdè Nàìjíríà gbé ọ̀rọ̀ ẹ̀sìn sórí ju àwọn ohun àlùmọ́nì àti ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní tó bá jẹ́ pé bí orílẹ̀-èdè tí ń gbàdúrà ni kí wọ́n máa ní ọlá àwọn ọrọ̀ ni ó ní kò sí orílẹ̀-èdè ní abẹ́ ọ̀run yìí
eléyìí tí ó wà ní iwájú síwájú orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà àwọn gan ni wọ́n mọ̀ sí orílẹ̀-èdè ọba àdúrà èyí tó ń gba àdúrà. Ó ní ṣùgbọ́n òun ò ní ìgbàgbọ́ ò nínú ẹ̀sìn bí kò ṣe wípé òun ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, òun sì ní ìgbàgbọ́ nínú iṣẹ́ àtẹ́lẹwọ́ ẹni eléyìí tí wọ́n ní kì í tan ní jẹ. Doyin ni òun rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má jẹ́ kí ẹ̀sìn kó pọ̀jù ká gba àdúrà, torí wípé àdúrà láìsí iṣẹ́ olóòkú àdúrà àti òkú ọkàn ni o, gẹ́gẹ́ bí Doyin bó ti sọ di ọ̀rọ̀ náà. Tó ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa. Títí ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní sọ́tún rẹ̀ mí. Mo gbà ládùúrà wípé gbogbo apáta làárà jẹun o. Fúnmi Adénúgà lẹni tó múròyàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.